Ẹ kú dédé àsìkò yìí gbogbo ojú tó ń wò wá káàkiri àgbáńlá ayé. Ẹ káàbọ̀ sórí ètò wa. Ẹ ti rí pé a wà lọ́dọ̀ bàbá wa ìrìjọ kan Ọlọ́run Pastor Prophet Michael Olorunbe, bàbá wa ti ìjọ Lord God Livet Ministry tó wà ní Akínyàndé ní Òjòdú nílùú Èkó ń bí. Ẹ kú dédé àsìkò yìí sà. Yes ma. Àdẹ̀kú gbogbo ẹ̀ ṣéjọ Ọlọ́run tẹ̀síwájú. Ọlọ́run ṣe. Ẹ bá wa kí àwọn ará ilé lẹ́kùnrin rẹ̀. Mo kí gbogbo ojú tó ń wò mí níbi gbogbo lórúkọ Jésù, àánú Ọlọ́run á bá yín. Ẹ ra àánú gbà. Ọwọ́ á kàn yín. Jésù Olúwa wa. Àmín, àmín lórúkọ Jésù. Bàbá wa èyí tá a bá wá lénìí ni ọ̀rọ̀ bó ṣe ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáńlá ayé. Tá bá ní ká sọ pé Nàìjíríà nìkan, àwọn tó wà ní US náà kọ̀ǹpléènì, àwọn tó wà ní Europe náà kọ̀ǹpléènì, ó kọ́ lè ṣe pẹ́rẹ́ ju ara wọn lọ. Bí situation ṣe wá rí ní ọ̀dọ̀ tí wá ń bí ní Nàìjíríà bí, kí lẹ rò pa lè ṣe pàápàá tí ìdílé òfin ní dàrú, pàápàá tó pé àwọn ọmọ wọn ò ní dọmọ lọ́mọ, táwọn ọmọ iléèwé fi máa kọjú mọ́ iléèwé wọn, kí lẹ rò pa lè ṣe? Torí pé gbogbo àwọn ọmọ iléèwé ti rò pé school na scam torí bí Nàìjíríà ṣe ń lọ. Kí lẹ yín rò gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run? Ẹ ṣé. Ìkíní ni pé kò sí kẹ́nikẹ́ni má dúró ti ìjọba ayé pé ìjọba kan fẹ́ ṣe bọ́jẹ̀tì fóun. Onítọ̀hún tó bá ti dúró tó ń retí bọ́jẹ̀tì ìjọba ayé yìí, onítọ̀hún yẹn bí wo mi mọ nǹkan tí ń bá lò fún nípa ti ara tó máa understand. Ó já sí pé onítọ̀hún ti gọ̀ ọ́. Ẹ̀mọ̀ tó bá gọ̀ nǹkan dà sí pé kò lè rí mú mọ́, ó ti gọ̀ ọ́. Ṣùgbọ́n ìjọba Ọlọ́run nìkan ló wà lọ́wọ́lọ́wọ́ láti ran gbogbo ènìyàn lọ́wọ́. Ẹ̀rí òun náà lè ṣe rí pé ọ̀pọ̀lọpọ̀ nísìnyí nǹkan ń ṣẹlẹ̀, bẹ̀t ká má sọ̀rọ̀ lórí yẹn. Bẹ̀t àǹfààní tí mo tún fẹ́ fún gbogbo èèyàn ni pé kẹ́rí ó dá school dá lótìtọ́. Like àwọn ọmọ tèmi, ọmọ kéékèèké ni wọ́n bẹ̀rẹ̀ wọ́n ṣe ń lọ school náà kọ́ṣẹ́. Mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yin tẹ́ kàn base tẹ́ pé àwọn ọmọ yín school ó máa di doctor, ó máa di doctor. Àyìmọ̀ doctor ọmọ tí bàbá ò bá ti rówó láti ra hospital fún, kọ́ hospital fún, tó kàn lọ di doctor kan, I'm telling you, Ọlọ́run á máa ṣọ́. Nítorí pé ìjọba ló jẹ́ kó wáṣẹ́ fún rú ẹ̀, ìjọba ò dẹ̀ wáṣẹ́ fẹ́ anybody. Ẹ̀rí ẹlòmíì tó jẹ́ pé náà ó jẹ́ kí ó fẹ́ jẹ́ lọ́yà ni mo fẹ́ kó jẹ́, ìjọba ló jẹ́ kó wáṣẹ́ fún, ọmọ ọlọ́mọ ń jìyà káàkiri. But gbogbo ẹni tó bá ní ọmọ tó lọ sí school lọ́wọ́lọ́wọ́, ẹ jẹ́ kí n sọ fún yín, school ò lè gbà yín o. School kò lè gbà yín, school nìkan ò lè gbà yín. Bàtà mi á dún kókó ká tí n bá kàwé mi. I'm telling you, ní Nàìjíríà nowadays, gbogbo ẹni tó kàwé bàtà rẹ̀ sẹpẹtẹ òun ló ń sọ, kò dún kókó ká o. So tó wọ́n bá ń tàn ẹ́, tó bá ti rí pé ọ̀rọ̀ ti change, ìwọ náà change o. Bí ọ̀rọ̀ ẹnìkan ó máa ń sọ fún àwọn yẹn ní, if your church cannot change you, you change church. If your church cannot change you, you change church. I'm telling you, if mosques cannot change you, change mosques. I'm telling you, Ọlọ́run kan ló wà, bẹ̀tì tó bá ti rí pé kan lọ òrìṣà tí èèyàn tó ń bá ń gbèyàn lèèyàn máa ń sìn. Òrìṣà tí wọ́n máa ń gbèyàn òun ló máa ń sìn. Máa ń sọ fọ́mọ church mi, tí ó bá dé church mi tó bá lóṣù mẹ́ta tádùá ẹ̀ bá gbà ní kì í ṣe wòlíì Ọlọ́run, torí mi ò kó àwọn oníṣẹ́ àtolóṣìjọ. Tó o bá níṣẹ́, tó o bá nóṣì kó tó wá, tó o bá ti mọ̀ mí, tá a ti jọ ń gbàdúrà pọ̀, tàbí tí mo á wú ẹ ṣẹ̀ṣẹ̀ pé gbèsè àdúrà ni máa gbé fún ẹ, ayé ẹ kó nóṣì yẹn. Bẹ́ẹ̀ ni lóòótọ́ a máa ní jura wa lọ, bẹ̀tì Ọlọ́run ò dẹni tí ò ní lè fọwọ́ sẹ́nu nígbà tápá ògè, nígbà tó sí ní. Bí ó bá tilẹ̀ jẹ́ pé ò ní lo mọ́tò mẹ́ta mẹ́rin, kò ń ṣe pé kó má tẹ̀ try láti sọ pé okay mo ń dáwó kan jọ, tó bá máa fi pọ́dún márùn-ún ó jẹ́ kí n ra kan. Àbó gẹ̀ẹ́tì ẹ̀, ó jẹ́ kí n ní nǹkan kan tó máa ṣe láti jẹ láti mu. Kó má dùn. Ọlọ́run dá gbogbo wa, ó dẹ̀ ti dá àwọn nǹkan tó máa dá wọn. Tó bá wá rógbó yẹn lò, tó bá súnmọ́ igi tí ò bá gbóòórùn omi, tó bá súnmọ́ omi, tó bá gbóòórùn omi, ó ní àǹfààní láti dìde lánẹ́ka lè so ẹ̀ máa rí bàbàbàbà. But n tá ń sọ lórí ẹ̀ lọ́wọ́ òun ni lórí Nàìjíríà. Ẹ jẹ́ kọ́mọ yín kó kàwé, tó bá kàwé tán ẹ jẹ́ kó lọ kọ́ṣẹ́. Bẹ́ẹ̀ ni
tó bá rí pé ó ti jáde ibì kan àwọn ọmọ mi méjì ló jáde ibì kan sì mú ní ẹ lọ parí iṣẹ́ yín má ti gbọ́rọ̀ yunifásitì kan sórí o èmi ò náwó dànù náà ó lè help ara ẹ o lè ránra ẹ ní yunifásitì kò ń ṣe pé táì náwó àbí pé mo yọ̀lẹ àbí mo ya wọn sáwọn ọmọ mi mo need káwọn fúnra wọn kan jẹ́ òmìnira ara wọn láti kékeré náà ti jẹ́ òmìnira ara wọn yes so ẹ máa rán owó iṣẹ́ ọ̀nà tó máa gbà rówó iṣẹ́ ó important sí ẹjú kó wá lo 20 something years àbí kó lọ lo 15 years kan dànù lábẹ́ ọ̀run ní Nàìjíríà yìí mélòó la yéèyàn kù wàhálà ò kì í jẹ́ kẹ́mi gùn ní Nàìjíríà mọ̀ nísìn kò ń ṣe pé bóyá pé Ọlọ́run ló ń pa wọ́n àbí kéde kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà máa sọ pé ayọ̀ ló ń pààyàn ẹ jẹ́ kí n sọ fún yín ìṣẹ́ ló ń pa àwọn èèyàn Nàìjíríà nísìn tómi ara àti ẹ̀jẹ̀ tó ń gbẹ sórí òrò àti ìrònú òjijì gbogbo àwọn èèyàn àìsàn kan ṣe gbogbo èèyàn sìn tẹ́ ẹ máa kíyèsí àìsàn náà nì tó bá ti rí èèyàn kan tó sọ̀rọ̀ tó bá béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ sìn tó ń béèrè pé kíní tí mo wílẹ̀ kan yẹn ó ti gbàgbé nítorí nǹkan tó ń fi orí ẹ̀rọ ó ti lé lẹ́gbẹ̀rún so àwọn èèyàn ti ya wọ́n ti sínwín ní kọ̀rọ̀ kò tí ì bú jáde wọ́n ń wọṣọ tó bá béèrè ọ̀rọ̀ lẹ́lu ní nǹkan tó ọ̀tọ̀ ní nǹkan tó máa sọ ẹlòmíà máa lọ láàrin títì báyìí tó máa fà lọ́wọ́ padà ní because á dẹ̀ máa sọ̀rọ̀ á máa lọ títí á máa sọ̀rọ̀ báyìí ó lè máa bá àwọn ọmọ tó wà nílé jà látọjú títì nítorí gbogbo nǹkan tó ti kún orí ẹ̀ tó yẹ pé kò lè panu mọ́ kíní ẹ̀ ń jáde síta so now ìwọ tó bá ti rí gbogbo orí ọ̀fẹ́ yẹn jọ mú àwọn ọmọ tó ń tọ́ nísìn láti kékeré wọn bá ti ti skul dé kan lọ síbi iṣẹ́ tó bá máa fi jáde primary 6 àbí tó máa jáde pé kíní kan wọ́n máa ti ṣe kíní á ti di ọ̀gá ara wọn so tó bá support wọn tó bá níṣẹ́ tiwọn wà á tètè jẹun wọn mọ́ tó bá dúró de pé nígbò bá ṣiṣẹ́ kan ló ṣẹ̀ṣẹ̀ máa wá bó ṣe máa di pilot tó máa di kíní kan mi sọ pé Ọlọ́run ò kì í ṣe o Ọlọ́run ń ṣe o Nàìjíríà ti di nísìn pé ọmọ ta ni ẹ́ kò tó ríṣẹ́ ta ni bàbá ẹ̀ ìlú wo ló ti wá òkè ìlú kíní Ọ̀ṣun state ni òkè ìlú kíní ta ni bàbá ẹ̀ bẹ́ẹ̀ tó o bá ti ń jẹ́ pé ọmọ eléníyàn ó wà láyé ara ẹ̀ yẹn àfi tó bá jẹ́ ọmọ eléníyàn so ìwọ tó wá jẹ́ pé ọmọ Ọlọ́run ni ẹ́ ọmọ aláìléníyàn ni ẹ́ báwo ló ṣe fẹ́ ṣe tètè ya gbégbá understanding láti sìn má dúró de president kan governor kan minister kan títí Ọlọ́run máa fi yan mẹsáyà sí orí ìjókòó yẹn tí mẹsáyà tó máa fi ṣe gbogbo nǹkan tó jẹ kó ṣe àti pé táwọn ọ̀run máa sọ̀ kalẹ̀ mẹsáyà ń bọ̀ wọ́n ti sọ yẹn gbogbo ayé ló ń gbọ́ lẹ́nu mi mẹsáyà ń bọ̀ yẹn lọ́lọ́run ò sọ fún mi o Ọlọ́run ò sọ tó bá sọ máa ẹkú ti mọ̀ mi tó bá sọ máa sọ ṣùgbọ́n Ọlọ́run ò lè ṣe nǹkan láyé ìwé Ámósì 3 ló sọ bẹ́ẹ̀ kọ́lọ́run máa sọ fún àwọn wòlíì ẹ̀ 3:6 Ọlọ́run máa sọ fún àwọn wòlíì ẹ̀ ní pé nǹkan báyìí mo fẹ́ ṣe tó bá jẹ́ wòlíì Ọlọ́run àwọn àsọtẹ́lẹ̀ gbọ́dọ̀ wà kí nǹkan yẹn tó ṣe so àsọtẹ́lẹ̀ tí wà pé Nàìjíríà ló kàn kiri ní gbogbo àgbáyé nísìn òun làwọn ìṣẹ́ tẹ̀wọ̀n kí nǹkan bá ti le kókókókó ẹ̀rí wọn ń gé orí èèyàn ń gé orí àwọn kéékèèké wọn àwọn náà fẹ́ náwó by force gbogbo nǹkan because ìyà tó ń jẹ wọn kó ti pọ̀jù kò sọmọ kan tó gbọ́ràn sóbì lẹ́nu mọ́ kò sọmọ kan tí ò kí ń fa gbó mọ́ kò sọmọ kan tí ò kí ń ṣe oríṣiríṣi ní gbogbo àgbáyé bẹ̀ Nàìjíríà ti le jù kò dẹ̀ sí nǹkan torí kò sí plan fún àwọn ọ̀dọ́ tí ẹnìkan bá ń pòjú wọn if I be the president of a nation ọ̀dọ́ will take 60% tọ́dọ̀ bá take 60% ẹ̀dùn náà kí làwọn obìnrin máa take kí làwọn bàbá wọn máa take so ó ń kàjú wọn ni orí ọ̀fẹ́ kàjú la ní Nàìjíríà nísìn so orí ọ̀fẹ́ Ọlọ́run nìkan ló lè gbà àwọn nítorí ẹnikẹ́ni má sọ pé ìyà ń jẹ mú lọ chọ́ọ̀chì mọ́ tó bá jẹ́ pé owó tó máa dá ní chọ́ọ̀chì ló ń ṣe é má dáwó ṣá máa lọ ṣọ́ọ̀ṣì pásọ̀ lè fọwọ́ kò lè pàtọ́ ọ̀bọ̀ owó lápò ẹ̀ ṣùgbọ́n máa gbàdúrà láìsàrẹ́ tó bá gbàdúrà táṣìírí ẹ bá bò má ṣàláì dáadáa mẹ́wàá ẹ̀ torí ibi tó gbà kọjá tí Ọlọ́run fún ẹ ṣe àwọn kan ṣe làálàá ń bẹ́ ọ ní kòríta ẹ̀ wọn ò rí kankan ṣe wọn ò rọwọ́ yọ sábújáde ebi ń pa wọn yà òṣìṣẹ́ wọn ṣe iṣẹ́ wọn pọ̀jù mú wọn ń kígbe kiri so for this reason tó bá ti rí ọwọ́ yọ san ìdá mẹ́wàá ẹ̀ ń ṣọ́ọ̀ṣì kí ilé Ọlọ́run má gbẹ make sure kó máa ṣe ìtọrẹ àánú kó máa ṣe gbogbo nǹkan tó máa ṣe tó bá kù ní tiẹ̀ tó máa plan fún ìyàwó ọmọ ẹ̀ á máa pọ̀ sí má sọ pé mo dárí mo àdájẹ́ o má try yẹ o church tó bá lọ first tó ń gbàdúrà fún ẹ tí bàbá yẹn ń ṣe kókò tí màmá yẹn ń ṣe kókò má dẹ́lù mí lóhùn o má dá Matthew ìwé tó jáde nínú Matthew 23:20 má dá lóhùn o àwọn tí wọ́n ń gbé jáde wọn kì í kà tán fún yín o
kà tán kó rí pé àwọn akọ̀wé tí wọ́n lè ṣiṣẹ́ tí wọ́n jókòó tó fẹ́ máa jókòó ń po wòlíì ni Jésù ṣépè fún ipe gbé ni fún yín ṣùgbọ́n fún àwọn tí ó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ tí wọ́n dúró di òdodo ẹ̀tọ́ ènìyàn ó ní ẹ̀tọ́ òṣìṣẹ́ ó tọ́ sí ẹ ṣe ẹ̀tọ́ kẹ́ẹ̀dẹ̀ yàn kọ̀ọ̀kan kẹ́ wá wo bí Ọlọ́run ṣe máa súre fún yín. So ní Nàìjíríà ní ìsìn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sùúrù òun la máa dé pẹ̀lú àdúrà ó gbọ́dọ̀ jókòó. So tọ́lọ́run bá tún wá fún ẹ tó bá nágbára tó ẹ kó lè fi ìgbésẹ̀ àdúrà tó máa fi tẹ̀síwájú ìwọ lórí Nàìjíríà lò nítorí pé níbi tí kò sọ́nà ọ̀nà máa yọ ńbẹ̀ o. Àṣírí ni mo fún ẹ yẹn tó bá jẹ́ pé ìwọ tó ẹ pé tó ní wòlíì tó ní àṣírí Ọlọ́run lọ́wọ́ súnmọ́ wòlíì ẹ bó bá ní àfáà tó ní àṣírí Ọlọ́run lọ́wọ́ súnmọ́ àfáà ẹ bàbá ẹ jọ counseling dájú counseling fi wà. Èmi ò fẹ́ máa mo mọ̀ pé tó bá sọ fún ẹ pé ṣe báyìí tó bá ti wòlíì ẹ ò lè purọ́ fún ẹ and I know àfáà ẹ ò lè purọ́ fún ẹ báwo ló máa tó bá purọ́ kò ní níyì báwo ló ṣe máa purọ́ purọ́ níyì ẹ̀tẹ́ ló máa mú wá bẹ́ẹ̀ tó náà bá mọ̀ pé ọmọ yìí ti súnmọ́ mi jẹ́ kí n fún ní nǹkan àṣírí tó bá fún ẹ ní nǹkan àṣírí bó jẹ́ prayer ni bó jẹ́ fasting ni bó jẹ́ ṣòru ni bó jẹ́ pé nǹkan kan ló dẹ̀ fún ẹ wọ́n gbà gbogbo àwọn bàbá tó rí yẹn wọ́n gbà nǹkan àìkẹ́ nìkan dọ̀ọ̀lẹ́ jẹ́ àṣírí wà tí ò dẹ̀ ní mú ẹ mọ já tí ò ní mú ẹ wọ májẹ̀mú èṣù tó yẹ pé ọ̀rọ̀ ẹ máa fi dayọ̀ níwájú Ọlọ́run péyàn súnmọ́ mi bí bá gbómi fún lásán kò ń ṣe ordinary water bí bá gbàdọ̀ yìí tí ń fún ẹ kò ń ṣe ordinary anointing bẹ́ẹ̀ ni ṣùgbọ́n má rò kó máa gbarú ẹ̀ lọ́fẹ̀ẹ́ ni ò kí ń gbarú ẹ̀ lọ́fẹ̀ẹ́ bó jẹ́ kó sow seed kó lè rí ìyanu Ọlọ́run wọ́n ń gbarú ẹ̀ lọ́fẹ̀ẹ́ o. If you call me for that don't think it's free gift it's not free gift. ẹ bá ṣàdúrà fún tó bá gbàgbọ́ gbogbo àwọn tí ìyanu Ọlọ́run á farahàn lórí ẹ̀. gbogbo àwọn tí ìgbésí ayé wọn lọ bóyá lọ ẹ bá ṣàdúrà fún wọn kẹ́ wá sọ nọ́mbà ká máa lọ. Ohun tí o lè ṣe tó lè fi rí ojú rere Ọlọ́run òun náà ni ìbùkún ní fún ẹni náà tí kò ní mú àwọn èèyàn búburú tí ò dúdú ẹlẹ́ṣẹ̀ tí kò jókòó àwọn ẹlẹ́gàn dídùnnú rẹ̀ ó ń ṣàṣàrò nínú Ọlọ́run lọ́sàn àti lóru ìyẹn nìkan ló lè dàbí gítà gbèsè tí padù tí ń so èso rẹ̀ jáde ní àkókò rẹ̀ ewé irú wọn kì ó rẹ̀ dànù ohunkóhun tí wọ́n bá ṣe a máa ṣe déédéé ìgbàdúrà fún ẹ ní orúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run láti ìsìn lọ omijé ojú ẹ náró kàsápò lídà kọrùn kò nù dànù kó bẹ̀rẹ̀ sí ráàánú gbà lórúkọ Jésù Kristi ẹ̀yin tọ́lọ́run lò mí fún lọ́sẹ̀ yìí fúnra yín ẹ bẹ̀rẹ̀ sí pè bẹ́ẹ̀ rẹ̀ ti ń pè láàrú àkàsà kúlìlìdà máa háìlìdàbà ohun gbogbo tó máa tún ayé yín ṣe kó máa tẹnu mi jáde bó bá dẹ̀ ti nígbàgbọ́ kó máa yin Ọlọ́run lógo Jésù Olúwa wa. Kọ nọ́mbà yìí sílẹ̀ 070 360 37 38757 070 360 38757 091 356 42057 091 356 42057 nọ́mbà UNN tó bá pè máa gbàdúrà fún ẹ. àwọn ètò wa táǹsì lọ́wọ́ ẹgbẹ́ ló máa wáyé. àwọn ètò wa máa bẹ̀rẹ̀ báyìí àwọn àti ètò kan gbà tọ́lọ́run gbé kalẹ̀ fún mi báyìí fún gbogbo ẹni tó fẹ́ ṣe oríire pátá tó wà nílùú Èkó àbí tó lè wá sí program yẹn every Sunday ní ìsìn wọn àná ti gbogbo yẹn lọ́fẹ̀ẹ́ ni ọ̀fẹ́ ní gbàlánú church máa ta anointing sí ẹ lórí máa gbàdúrà fún ẹ tó bá ń wù ẹ kò lè ṣètọrẹ àánú adẹ́ràdẹ́ra fún ẹ ní every Sunday by 7 a.m. láàárọ̀ tó bá di ìjọ Tuesday enough is enough láago 9 ìyẹn la máa ń gbàwẹ̀ wá kí n jẹun wá títí di aago 12 ó ti gbọ́ sí aago 9 sí aago 12 níjọ Tuesday níjọ Thursday ìsọjí kan ń lọ gbogbo àìsàn bó ti nǹkan tó gbogbo àrùn gbogbo nǹkan tó bá ń ṣe ènìyàn omi bọ́tù kan bọ́tù yẹn kò ń ṣe kó máa mú wálé o àwa òun accept lọ́rọ̀ mímí kan omi tá a ti gbàdúrà sí wàá béèrè omi yẹn lọ́wọ́ àwọn evangelist wọn á mú fún ẹ àdé gbàdúrà fún ẹ àrẹ ayé adé nítorí Jésù Olúwa. àmín àmín lórúkọ Jésù ire o.